ẹ̀yin èèyàn ọ̀rọ̀ mọ̀ ti wá dójú ẹ̀ báyìí ní ìpínlẹ̀ Kwara. Gbogbo ìlú mọ̀ ti tú tán, ìlú ti tú tán o. Gbogbo àwọn èèyàn ti digbá digbọ̀n, wọ́n kó ọmọ kóyàwó, wọ́n sá kúrò nínú ìlú o. Kí ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara tọ́rọ̀ tó fi dà báyìí? Ó mọ̀ wá lágbára. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ má rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń gbé àwọn ìròyìn kan ní ìpínlẹ̀ Kwara látàrí ìkọlù táwọn Fúlàní Bandit bí wọ́n ṣe ń kọlù àwọn èèyàn, jí àwọn èèyàn gbé, pa àwọn fìjìláńtẹ́ nípakúpa, fẹ̀mí àwọn èèyàn ṣòfò, béèrè owó ńláńlá lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá jí àwọn èèyàn wa gbé tán. Eléyìí ló mọ̀ mú kí àwọn èèyàn kan ní local government, Èédú local government nípínlẹ̀ Kwara tí wọ́n digbá di agbọ̀n wọn o, tí wọ́n ń kúrò nínú ìlú wọn o. Wọ́n ní ibi tọ́rọ̀ dé dúró, àwọn pípù yóò já wọn sinmi, ẹ̀mí àwọn gan ò séèfù mọ́. Ìyẹn ló jẹ́ kí àwọn máa digbá di agbọ̀n àwọn láti kúkú fìlú lẹ̀ fún àwọn Fúlàní Bandit o. Ìlú kan tí wọ́n pè ní Lata village ní Èédú local government, ibẹ̀ nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, kò pẹ́ yìí òun náà ni ti Láfíàgì níbi tí àwọn bandit náà tó ti ṣọṣẹ́, tí wọ́n ti jí Alhaji kẹ́míkà, ẹni tó ń ta kẹ́míkà, tí wọ́n jí gbé. Bákan náà ọkùnrin oní POS náà wọ́n jí òun náà gbé, wọ́n ń béèrè owó rọ̀gùnrọ̀gùn, wọ́n tún wá ń ṣe àkọlù sáwọn fìjìláńtẹ́ tó dúró tí ń ṣọ́ àwọn aráàlú. Kódà wọ́n kàn ti ẹ̀ròyìn tí wọ́n fi ojú àwọn fìjìláńtẹ́, wọ́n ròyìn tí wọ́n fojú wọn rí ní Látẹ̀ o. Wọ́n ní mọ́tò wọn méjì wọ́n dáná sun, wọ́n dẹ̀ mú àwọn èèyàn kan, wọ́n pa wọ́n nípakúpa, ìyẹn àwọn fìjìláńtẹ́ tí wọ́n ṣe àwọn kan léṣe yánnayànna. Eléyìí gangan ló wá mú kí àwọn aráàlú wá wò pé eléyìí ò ṣe é dúró wò, káwọn ó tètè ya fi ìlú lẹ̀ o. Kódà àtànú òde yìí ní gbogbo àwọn èèyàn ti ń kó ẹrù digbá di agbọ̀n di gbogbo ẹ̀ kúrò nínú ìlú, táwọn èèyàn ń kúrò nínú ìlú Látẹ̀ o ní ìjọba ìbílẹ̀ Èédú local government nípínlẹ̀ Kwara. Kódà kì í wá ṣe bẹ̀yẹn nìkan, gbogbo àwọn agbègbè tí wọ́n ń pè ní Brute, Káìmá, gbogbo àwọn ibẹ̀ yẹn òun ni wọ́n ní àwọn bandit ni wọ́n ti ń ṣọṣẹ́. Àwọn aráàlú tó wá sọ̀rọ̀, tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, tí wọ́n ní ẹjọ́ ẹ má dákọ̀ wá, àfẹ́ kí wọ́n mọ̀ pàwọ́ la sọ̀rọ̀ wípé n tíjọba ìpínlẹ̀ Kwara kan tiẹ̀ wá ń ṣe pé ó mọ̀ burú jáì, wípé ìjọba ò kàn tí ẹ sọ̀rọ̀, wọ́n gbé ìgbésẹ̀ kankan, pé wọ́n wá dákẹ́ bí ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó máa lọ ní àwọn agbègbè tí àwọn bandit tí wọ́n ti ń ṣọṣẹ́. Wọ́n ní ìjọba dákẹ́, wọn gbé ìgbésẹ̀. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé everything is normal, pé bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ tí ìjọba ń gbé. Wípé lè gangan ló mú kí àwọn yà tètè ronú àwọn wípé báwọn bá dúró sínú abúlé yìí, ẹ̀mí àwọn ò safe, pé kó tó dẹ̀ tó di pé àwọn bandit Fúlàní ó tó wá yabo àwọn kí wọ́n tó gbẹ̀mí àwọn yà tètè digbá di agbọ̀n. Kódà wọ́n ní ọjà kan tí wọ́n ló ń bẹ ní agbègbè àwọn ibi tá à ń sọ yìí tí wọ́n pè ní Budu market, wọ́n láwọn bandit ti di bẹ̀ pa, wọ́n jẹ́ kẹ́nìbọ̀dì ó nájà. Wọ́n ní kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó lọ nájà. Wọ́n ní àgbẹ̀ làwọn, àgbẹ̀ táwọn sì jẹ́ bandit ò já wọn lóko mọ́, pé àwọn wá wò pé kí làwọn ń dúró ṣe, pé di gan rèé o, táwọn fi tètè digbá di agbọ̀n o, káwọn tètè kú òun bẹ́ẹ̀ kó tó di pé wọ́n wà káwọn náà mọ́ pa àwọn. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ti dójú ẹ̀ o, ìlú ti tú o, àwọn lẹ́ ń wò yìí wọ́n ti digbá di agbọ̀n, everybody tètè ya dànù. Wọ́n lẹ́mí àwọn òde pé ìjọba wọ́n dẹ̀ ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe bí ìgbà tó yẹ pé nǹkan normal, wọ́n sọ̀rọ̀. Àwọn bandit dẹ̀ ń dá àwọn èèyàn lóró tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Kọ́lọ́n kó mọ̀mọ́ kó wa yọ. Ẹ̀yin èèyàn, wọ́n náà bandit tí wọ́n lé ní Sàǹfàrà, Kwara ni wọ́n fi kalẹ̀ sí báyìí. Kọ́lọ́n kó wa yọ, kó mọ̀ jẹ́ àṣìrìn. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ nípínlẹ̀ Kwara, ẹ̀yà àmọ́bi tẹ́ rìn sí ẹ ṣe jẹ́jẹ́ o, Ọlọ́run ní jẹ́ kí àṣìrìn o, lágbára Ọlọ́run. Èmi kàn ní kí n fi tó yín létí ni o, bí ìròyìn yẹn bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ wípé agbègbè tí wọ́n pè ní Lata village ní Èédú local government nípínlẹ̀ Kwara, gbogbo bẹ̀ yẹn àwọn èèyàn ti ṣe kíni, wọ́n ti ya dànù. Kì í wá ṣe bẹ̀ yẹn nìkan, Láfíàgì gbogbo wọn bẹ̀ yẹn náà wọ́n ní nǹkan ò fara rọ́ mbẹ́ o. Kọ́lọ́n kó máa sọ wá. Ẹ̀yin èèyàn, ẹ máa bá wa share ẹ o, bóyá yóò kàn jọba ìpínlẹ̀ Kwara lára, wọn ò gbé gbèsè tó yẹ kí wọ́n gbé. Àwọn èèyàn sáà náà ń kú ònú ìlú, àbí mi mo lọ lé wọn kú ònú ìlú, torí tẹ́lómi bá tó rí sẹ́lẹ̀ ní irọ́ fake news ní àwọn ẹlẹ́rìí tí wọ́n ń kú ònú ìlú wọn yìí. Kọ́lọ́n kó kó wa yọ. Àwa nìkan ní ká gbìyànjú ká mọ fi tú ẹ̀yin èèyàn wa létí ni o.
gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe wípé a ní jẹ́ kí tiyín ó di sí gbogbo àwọn nǹkan yìí tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa